Africa Content TV. Ìbùkún tí ọba yìí wá pẹ̀lú ẹ̀wọ̀n Ìbàdàn. Ìlú mi, ìlú mi, ìlú Ìbàdàn. Ó dára, ó lẹ́wà, ìlú tó tóbi. Kò sí ibikíbi tí mo lè wà lórí ilẹ̀ ayé tí mo lè gbàgbọ́ pé ìlú Ìbàdàn. Ẹ̀fọ́ gbogbo òkè. Ọmọ òkè lòun kí láàárín lónìí àrìnlọ́la ọlọ́mọ polongo. Ní àrìnlọ́la. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba àánú gbogbo, ẹni tó jẹ́ kí ọjọ́ òní gbogbo láyọ̀ àti àlàáfíà. Láìsí Ọlọ́run kò sí wa. Bí Ọlọ́run bá wà tó bá ní ká má sí, kò sí tá a lè ṣe sí. Ìjọba orí kọ́lọ́run wà, ó tún ní káwa náà máa bẹ, ó sì fún wa ní oore ọ̀fẹ́ àti àlàáfíà láti wà níbí lọ́jọ́ òní. Fún Ọlọ́run Olódùmarè náà, ẹ jẹ́ ká ṣe kábíyèsí Olúwa o. Kábíyèsí Ọlọ́run Olódùmarè. Àwa oníṣẹ̀ṣe ó jẹ́ pé ọ̀sẹ̀ méjì láti tẹ̀bàdàn tó. Ẹ bá gé eriwo. Eriwo. Àyàtọ̀. Àyàtọ̀. Eriwo sì pé lẹ́yìn ẹni ẹ̀sìn Mùsùlùmí dé sí Ìbàdàn. Lórí náà gbogbo ẹni Mùsùlùmí òdodo tẹ̀bíìr. Lẹ́yìn ẹni àwọn Kìrìsìtẹ́nì dé, kódà àwọn jámọ̀ wípé nígbà tí wọ́n dé, Ifá ló ń gbà wọ́n wọlé. Ifá ló kọ́kọ́ gba Jésù ní Ìbàdàn. Praise the Lord! Praise the Lord! Praise giving Jesus! Nígbà tá a ti lòkù Ọlọ́run náà, jẹ́ ká tún wá gbéra wa. Bí wọn ò tiẹ̀ sí, bí wọ́n ti ránṣẹ́, àti ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Onímọ̀ ẹ̀rọ Ìyí Mákindé, ẹni tí wọ́n ti rán àwọn èèyàn wá pé kí wọ́n ṣe fún wọn. Àti ọba wa, ọba tuntun, yára ọba tí Ọlọ́run fi ọwọ́ sí fúnra rẹ̀ pé kí wọ́n wà lórí àgbèrè Olúbàdàn Ìbàdàn lónìí. Ọba kábíyèsí sẹ́nitọ́ Dr. Ọlálékan Dawood Balógun Àbíòkú Mákèkèjì. Ẹ bá ṣe kábíyèsí o. Ẹ ṣe kábíyèsí o. Ẹ jẹ́ kí alága tó ní the chairman of this occasion, Major General Abdullahi Moraina. Ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ láti wá bá wa sọ̀rọ̀. Major General Abdullahi Moraina retired. Ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ láti wá bá wa sọ̀rọ̀. Bí wọ́n ṣe ń bá wa sọ̀rọ̀ yẹn tí wọ́n bá ń bọ̀, ẹ jẹ́ káwọn olówùsì tí wọ́n máa jó lọ bẹ́ẹ̀.
Ọyẹ lọ bẹ́ẹ̀ kí general tó débí ẹ̀yẹ máa jó lọ bẹ́ẹ̀ yẹn I would like to invite Major General Abdullahi Morano. Wọ́n ti ń bọ̀. Ẹ dákun ẹ bá mi. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a mẹ́wájú kábíyèsí ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀. Àwa tá a dúró síwájú kábíyèsí ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀. Alága ètò yìí ti wà ń bí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí wọ́n máa rójú kábíyèsí kí kábíyèsí náà máa rójú wọn. Ọ̀kan lára àwọn ọmọ wọn tó ṣe é mú yangàn ni wọ́n. Ajagun fẹ̀yìntì ni wọ́n. Ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ológun Nàìjíríà ni wọ́n. Major General Abdullahi Morano, the chairman Ibadan Cultural Festival 2022. His Excellency, the Executive Governor of Oyo State, ably represented, our Father, His Imperial Majesty, Kábíyèsí Ọba Senator Dr. Olalekan Ali Ogunmade II. I want to recognize the Oloris, the President General, Central Council of Ibadan Entities, Prince Adetayo Adeaga and his amiable wife, members of the Ibadan Traditional Council, the Yellow Day of Ibadan, our mothers here present, and I want to recognize Chief Mrs. Uchas Lagoja and Chief Mrs. Peko Akade, members of the planning committee of the Ibadan Cultural Festival 2022, traditional rulers here present, past President Generals here present. I want to humbly recognize Chief Bode Amao,